Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, ní orúkọ Jésù, ayérayé nínú àwọn ọ̀run ìjìnlẹ̀ ìfẹ́, a gbé yín ga. Ọlọ́run, gba ọpẹ́ wa. Ẹni mímọ́ Ísírẹ́lì, à ń lọ nínú ọ̀rọ̀ rẹ. Mébí látètè kọ́ṣe sáà ni ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Ọlọ́run tún wá sọ̀rọ̀ rẹ jáde o. Kí gbogbo ògo jẹ́ tìrẹ, kí ìdáláre jẹ́ tiwa. Ní orúkọ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Àyànfẹ́, mo kí n káàbọ̀ sí abala ìhìnrere náà lórí ètò yín, ètò wa Ikú Ọjọ́ Ìsinmi. Láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ni a ti bẹ̀rẹ̀ àkòrí kan tí a pè ní àìmọ̀ Ọlọ́run olórí àrùn, títorí yóò jẹ́ apá kẹrin rẹ̀. Níbi abọ́rọ̀dé lọ́sẹ̀ tó kọjá, òun náà ni ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn Kìrìsìtẹ́nì Bèríà àti àwọn aláìmọ̀ Ọlọ́run Áńténì. Àwọn aláìwà bí Ọlọ́run Áńténì, a sọ ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn àti àwọn ará nínú Olúwa ní Bèríà, tí àwọn elédè Gẹ̀ẹ́sì a máa pè ní Berean Christians, tó jẹ́ wípé a rí ẹ̀kọ́ ńlá kan kọ́ lára wọn lọ́sẹ̀ tó kọjá pé bó ti lè wù kí wọ́n kọ́ wọn tó, oníwàásù èyíkéyìí tó lè wù kó dọ́dọ̀ wọn, tàbí onísọjí èyíkéyìí tó lè wù kó dọ́dọ̀ wọn, bí wọ́n bá ti dá wọn lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ti kọ́ wọn, àwọn pẹ̀lú wọn a máa padà sínú ìwé mímọ́ láti fìdí ọ̀rọ̀ tí oníwàásù tàbí onísọjí bá sọ fún wọn láti fìdí rẹ̀ múlẹ̀. Ṣé ó ń bẹ nínú ìwé mímọ́ ní tòótọ́? Ṣé ọ̀rọ̀ Ọlọ́run ni? Ṣé bí a ti là á kalẹ̀ nínú ìwé mímọ́ náà ni ẹni tí ó bá wa sọ̀rọ̀ Ọlọ́run ṣe bẹ́ẹ̀ náà ni yóò rí? Àwọn eléyìí náà ni a mú wá fún yín ní ọ̀sẹ̀ tí ó kọjá. Nígbà àkókò ń kó wa papámára náà ni a mẹ́nuba díẹ̀ ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn ẹlẹ́sìn àti ẹni búburú yìí àti àwọn tí ó mọ Ọlọ́run. Ṣé ẹ gbàgbé pé àkòrí ọ̀hún ni a sọ wípé àìmọ̀ Ọlọ́run òun ni olórí àrùn tí ń ja ènìyàn. Àìmọ̀ Ọlọ́run òun ni olórí àìsàn tí ń yọ ẹ̀dá lẹ́nu. Àìmọ̀ Ọlọ́run jẹ́ àìsàn tó burú jùlọ. Mo sọ fún wa pé onírúurú àìsàn ní ń bẹ, ṣùgbọ́n mo ní àìsàn àìmọ̀ Ọlọ́run mo ló burú ju gbogbo àìsàn tẹ́yin rò pé ó burú láyé lọ. Nínú ìwé Ìṣe Àpọ́stélì orí 17 ẹsẹ̀ 23 náà ni a ti mú àkòrí ọ̀hún, tí Pọ́ọ̀lù àpọ́stélì sọ wípé nítorí bí mo ti ń kọjá lọ tí mo wo wọn nì tí ẹ̀yin ń sìn, mo rí pẹpẹ kan tí a kọ àkọlé yìí sí, fún Ọlọ́run àìmọ̀. Ǹjẹ́ ẹni tí ẹ̀yin ń sìn ní àìmọ̀, òun náà ni èmi ń sọ fún yín. Kókó ẹ̀kọ́ yìí náà ni wípé púpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń sin Ọlọ́run, ṣùgbọ́n tí wọn ò tiẹ̀ mọ Ọlọ́run tí wọ́n ń sìn. Gẹ́gẹ́ bí a ti rí àwọn ará Áténì níbí, mo sọ fún yín wípé ìrìn àjò Pọ́ọ̀lù àpọ́stélì láti Tẹsalóníkà dé Bèríà, láti Bèríà dọ́dọ̀ àwọn Áténì náà ni à ń ṣe àgbéyẹ̀wò rẹ̀. A ti rí àwọn ará Tẹsalóníkà pé ìgbàgbọ́ wọn ó gbé wọn díẹ̀, ṣùgbọ́n a wá sọ ìròyìn tó dára wá ti ọ̀dọ̀ àwọn ará Bèríà jáde. Wọ́n ní àwọn tún ní ìyìn ju ti àwọn ará Tẹsalóníkà lọ, yún àwọn ará Bèríà. Ìwé Ìṣe Àpọ́stélì ó jẹ́ á mọ̀ bẹ́ẹ̀. Ẹ já wo ẹsẹ̀ 11 ní orí 17. Ó ní àwọn wọ̀nyí sì ní ìyìn ju àwọn ti Tẹsalóníkà lọ ní ti pé wọ́n fi tọkàntọkàn gba ọ̀rọ̀ náà, wọ́n sì ń wá inú ìwé mímọ́ lójoojúmọ́ bí nǹkan wọ̀nyí rí bẹ́ẹ̀. A rí pé àwọn ará Bèríà wọ́n tún ní ìyìn, wọ́n ní ìyìn ju àwọn ará Tẹsalóníkà lọ. Àwọn Tẹsalóníkà ìgbàgbọ́ wọn ó ní level kan tó dé, tá sì rí wípé àwọn eléyìí náà wọ́n ń gbìyànjú, wọ́n mọ Ọlọ́run díẹ̀díẹ̀. Ṣùgbọ́n nígbà tára àwọn ará Bèríà, a wá rí wípé ìyìn wọn gan tún ju àwọn ará Tẹsalóníkà lọ. Àwọn eléyìí mọ Ọlọ́run lójúlówó. Àwọn eléyìí fàyè ẹ̀kọ́ lẹ̀, wọ́n ń kẹ́kọ̀ọ́ nígbàdégbà. Wọn ò sọ wípé àwọn ti kẹ́kọ̀ọ́ parí jàre, bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí tí wọ́n sọ wípé àwọn ti kẹ́kọ̀ọ́ gboyè. Mo tiẹ̀ sọ fún yín lọ́sẹ̀ tó kọjá, mo ló ó ṣe ni láàánú pé a rí àwọn èèyàn tí wọ́n sọ wípé àwọn èyí ka Bíbélì mọ́, tán sì sọ wípé oníṣẹ́ Olúwa làwọn. Mo ní ẹ wí fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀ pé iṣẹ́ Olúwa kọ́ ni wọ́n gbé dání, iṣẹ́ Olúwa kọ́ ní ń bẹ lọ́wọ́ wọn. Bí ẹnikẹ́ni ó bá ṣiṣẹ́ Olúwa, ó nílò mánúà iṣẹ́ Olúwa. Kí sì ni mánúà iṣẹ́ Olúwa? Òun náà ni Bíbélì, eléyìí tí a fún àwa onígbàgbọ́. Bàbá wa rẹ́nikẹ́ni tó sọ wípé òun ò lè kẹ́kọ̀ọ́ Bíbélì mọ́, tó sọ wípé òun ò tiẹ̀ mú ọ̀rọ̀ Bíbélì lò mọ́, pé òun ò kàn tiẹ̀ ní ti pé òun ò fi bẹ́ẹ̀ ráàyè láti kẹ́kọ̀ọ́ Bíbélì, á jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ iṣẹ́ ara rẹ̀ ní í ṣe, tàbí kákú wípé ń ṣiṣẹ́ Sàtánì tí í ṣe bàbá rẹ̀, kì í ṣe iṣẹ́ Olúwa. Á jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ Ọlọ́run kọ́ ni bàbá rẹ̀. Bí Ọlọ́run bá jẹ́ bàbá fún wa ní tòótọ́, ọ̀rọ̀ rẹ̀ náà ni yóò máa ṣamọ̀nà wa, ẹ̀mí mọ́ rẹ̀ ni ó sì máa tọ́ wa sọ́nà nínú gbogbo tí a máa ṣe. Lónìí
ẹjá tún wo ìgbé ayé ẹnìkan kó tó di wípé wọ́n máa ṣàlàyé ẹ̀ síwájú. mo ṣe lálàyé lọ́sẹ̀ tó kọjá pé bí oore ọ̀fẹ́ Ọlọ́run bá ń bẹ fún wa lónìí pé a mẹ́nu bá débi tí a ti ń pe àwọn èso ẹ̀mí. ẹ rí i pé ńgbà bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí mo fún yín ní àwọn èso ẹ̀mí méjì kan tí mo sọ wípé àwọn gan ni a lè sọ pé òpó ẹ̀kọ́ yìí tá ń kọ́ lọ́wọ́ yìí. àkọ́kọ́ ni mo sọ fún yín wípé ẹni tí ó bá mọ Ọlọ́run pé bá a ṣe ń mọ̀ wọ́n rèé o, wọ́n á jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́. mo sọ fún yín wípé nítorí nípasẹ̀ ìfẹ́ ńlá gbé mọ Ọlọ́run. mo ní ìfẹ́ ló ṣáájú kí gbàgbọ́ tó tẹ̀lé. bí bá ṣe pé Ọlọ́run ò fẹ́ràn wa ni èyí ó ṣòro fún wa láti gbàgbọ́. ìfẹ́ lọ́lọ́run kọ́kọ́. mo ní ìṣẹ̀lẹ̀ ìfẹ́ ló ṣáájú. ìṣẹ̀lẹ̀ tó ṣáájú ìgbàgbọ́ òun náà ni ìfẹ́. nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. ìfẹ́ lọ́lọ́run kọ́kọ́ fi hàn kó tó di pa àná wa gbàgbọ́. ṣùgbọ́n lónìí bí Ọlọ́run bá fún wa lórí ọ̀fẹ́ rẹ̀ á kúkú tàn mọ́lẹ̀ sí gbogbo àwọn èso ẹ̀mí mẹ́sẹ̀ẹ̀sán ọ̀hún níbi tá a ti rí ìfẹ́ àti ìgbàgbọ́. ṣùgbọ́n mo fẹ́ ká gbé ìgbé ayé ọkùnrin kan náà wò bí a ti gbé ìgbé ayé ọkùnrin kan wò tẹ́lẹ̀ ní abẹ́ ẹ̀kọ́ yìí tí ń ṣe Jákọ́bù. nígbà tí Jákọ́bù kò tíì mọ Ọlọ́run àti nígbà tí Jákọ́bù mọ Ọlọ́run. ẹ já wo Mósè náà. ẹ já wo Mósè wòlíì Ọlọ́run. wòlíì tí a kò lè fi wé àwọn wòlíì mìíràn. wòlíì tí Ọlọ́run máa ń bá sọ̀rọ̀ ní ojúkorojú àti ní ìfẹnukonilẹ́nu. Ọlọ́run a máa bá sọ̀rọ̀ bí ọ̀rẹ́. òun pẹ̀lú Ọlọ́run wá jọ máa sọ̀rọ̀ bí ẹni pé wọ́n jọ jókòó tira wọn ni. ó jẹ́ wòlíì tí Ọlọ́run bu ọlá púpọ̀ fún. ó jẹ́ wòlíì tí a kò lè fọwọ́ rẹ̀ rọ̀ sẹ́yìn. ó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn wòlíì tí Ọlọ́run ti rán sí ayé. ta lè sọ wípé nínú gbogbo wòlíì gan a fẹ́ lè sọ wípé òun ni ráǹkì ẹ̀ fẹ́ ga ju tàwọn wòlíì tó kù gan lọ. ṣùgbọ́n ẹ jẹ́ á wò ńgbà tó mọ Ọlọ́run àtìgbà tí ò mọ Ọlọ́run. mo sọ fún yín wípé àìmọ̀ Ọlọ́run òun ló lórí àrùn tí ń ja ẹ̀dá. bẹ́yìn bá ń rò pé àìsàn kan ń bẹ lára yín torí gẹ́gẹ́ bí a ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí a ti sọ̀rọ̀ nípa námọ́nì ẹni tá a rò wípé àìsàn tó burú jù nígbà náà ni tá a pè ní àìsàn ẹ̀tẹ̀ ń bẹ lára rẹ̀. mo sọ fún yín wípé àìsàn tó burú ju ẹ̀tẹ̀ gan ń bẹ lára námọ́nì. ẹ̀tẹ̀ lẹ́yìn fojú rí, àìsàn tẹ́lẹ̀ fojú rí ńlẹ̀yìn sọ ń pa rẹ̀. èyí tá a fojú rí nǹkan èyí tí ń ṣe olórí àrùn tí ń ṣe àìmọ̀ Ọlọ́run. àìmọ̀ Ọlọ́run òun náà ni olórí àrùn tí ń ja ọ̀pọ̀lọpọ̀ wa. mo sì gbà ládùúrà pé nígbà tí a bá kẹ́kọ̀ọ́ yìí parí tán pé Ọlọ́run yóò mú ẹnì kọ̀ọ̀kan wa bọ̀ sípò. àìsàn tí wọ́n ń ṣe wáhùn tí à ń pè ní àìmọ̀ Ọlọ́run pé Ọlọ́run tìkára rẹ̀ yóò mú kúrò. nígbà ojú wa bá ti là tá a sì rí Ọlọ́run tá a dá Ọlọ́run mọ̀ tá a mọ̀ pé ẹni tí Ọlọ́run ń ṣe rèé àti tí ó ń retí lọ́wọ́ wa lọ́jọ́ náà la sàn kúrò nínú àìsàn ọ̀hún. lọ́jọ́ náà la bọ́ kúrò nínú àrùn àìmọ̀ Ọlọ́run. àyànfẹ́ ẹja wo Mósè tẹ́ bá rántí dáadáa ẹ rí wípé Mósè ni Ọlọ́run ẹni tí Ọlọ́run pè láti kó Ísírẹ́lì jáde lóko ẹrú. ó jẹ́ wòlíì Ọlọ́run. ṣùgbọ́n ìrìn àjò Mósè ò bẹ̀rẹ̀ pẹ̀lú pé ó mọ Ọlọ́run. nítòótọ́ ni a fi Ọlọ́run hàn fún. nítòótọ́ ni a júwe Ọlọ́run fún. nítòótọ́ la ṣe àpèjúwe Ọlọ́run fún. ẹ kú rántí dáadáa pé ìyá rẹ̀ ló tọ́ dàgbà bó tilẹ̀ jẹ́ wípé ilé Fáráò kúkú mọ̀ pé ìyá rẹ̀ ni torí wípé nígbà ìyá rẹ̀ bí àkókò tí Fáráò àti ìjọba ilẹ̀ Íjíbítì tí wọ́n ṣètò tí wọ́n sì pa á láṣẹ pé kí wọ́n máa pa àwọn ọmọkùnrin Hébérù ni. kó má bàa di wípé wọ́n ó di alágbára lẹ́yìn wá ọ̀la. kó má bàa di wípé wọ́n ó jìjàǹgbara kúrò lábẹ́ ìsìnrú ni wọ́n ṣe pa á láṣẹ bẹ́ẹ̀ pé gbogbo àwọn ọmọkùnrin tá a bí lákòókò ọ̀hún ẹ máa pa wọ́n. kìkìdá àwọn ọmọbìnrin nìkan nìkẹ́ ẹ máa dá sí torí ẹ mọ̀ pé àwọn ọmọkùnrin wọ́n lè sangun wọ́n lè lágbára wọ́n lè fẹ́ jìjàǹgbara lọ́jọ́ kan. so nítorí náà ẹ máa pa àwọn ọmọkùnrin wọn. ẹ má jẹ́ wọ́n pọ̀ kàn má lọ lágbára jù wá lọ ká lè máa rí wọn fi ṣe iṣẹ́ ẹrú tá à ń fi wọ́n ṣe. àkókò náà la bí Mósè ẹni tá a rán láti gba Ísírẹ́lì lóko ẹrú. ṣùgbọ́n orí bá ṣe Ọlọ́run ṣàánú fún orí ọ̀fẹ́ wa rí. orí ọ̀fẹ́ ò jẹ́ orí kúhe. ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ Jésù Olúwa ni. nígbà tá a bí Jésù Olúwa náà ọba Hẹ́rọ́dù náà pa á láṣẹ pé ẹ bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọmọ ọwọ́ àwọn ọmọ títí di ọmọ ọdún bíi 3 ni náà bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọmọ òòjọ́ ẹ máa pa wọ́n torí wípé ó ń wá ikú Jésù Olùgbàlà. nígbà ó ti gbọ́ wípé àbí ọba kan ó sì sọ wípé bọ́ba kan ò bá kú ìmí ò lè jẹ́ Hẹ́rọ́dù náà ṣe gbà lérò pé èyí àti rí bó ló ti rí gan n ò tí ì kú wá ń sọ pé ẹ ti tú bí ọba kan nítorí náà kò sì mọ bí Jésù wà ló bá pa á láṣẹ pé gbogbo àwọn ọmọ tán bí lákòókò gbà wọn nígbà ayé Jésù ó yẹ máa pa wọ́n. bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ rí fún Mósè ṣùgbọ́n orí ọ̀fẹ́ wá Mósè rí torí wípé Mósè la rán sí ìran Ísírẹ́lì lákòókò náà láti kó wọn kúrò lóko ẹrú. ẹ kú mọ̀ pé ìyá rẹ̀ tọ́jú rẹ̀
nítorí wípé nígbà aṣàwárí Mósè, nígbà Mósè gbé ìyá Mósè gbé Mósè sórí omi pé òun ò tiẹ̀ ní fojú òun rí ikú Mósè, pẹ̀lú ìgbàgbọ́ ló fi gbé sínú omi, ṣùgbọ́n agbára kan ṣàwárí Mósè padà fún ìyá rẹ̀ gangan ńlá tún gbà síṣẹ́ pé láti tọ́jú Mósè, láti bójútó, láti tọ́ dàgbà láàfin Fáráò. Àyànfẹ́, orí ọ̀fẹ́ òun ni Mósè ní láti lè kẹ́kọ̀ọ́ nípa Ọlọ́run Yahweh, láti kẹ́kọ̀ọ́ nípa Ọlọ́run Ísírẹ́lì gan. Níbẹ̀ náà ni ìyá rẹ̀ ti dá lẹ́kọ̀ọ́, níbẹ̀ ló ti rí orí ọ̀fẹ́ láti máa tọ́ ọmọ rẹ̀ sọ́nà pé èé ṣọmọ Fáráò, èé ṣọmọ ilẹ̀ Íjíbítì o, ọmọ Hébérù ni ọ́. Ọlọ́run tí Hébérù sì ń sìn náà ni Ọlọ́run Yahweh. Ó ní Ọlọ́run tó dá ayé àti ọ̀run. Ìyá rẹ̀ lórí ọ̀fẹ́ láti fi ẹ̀kọ́ òun kọ́, ó lórí ọ̀fẹ́ láti kẹ́kọ̀ọ́ nípa Yahweh. Ṣùgbọ́n ṣé ó wá dá Yahweh mà? Ǹjẹ́ ó tiẹ̀ dá Ọlọ́run mà? Mósè ò dá mà tààràtààrà, kò tí ì mọ̀. Ẹ̀bi mi pé bó ló ṣe jẹ́. Nígbà ẹ bá rántí dáadáa, nígbà tó ń gbìyànjú láti gbèjà Ísírẹ́lì, ẹ̀mí ara ní kọ́kọ́ lò. Lóòótọ́ la rán, lóòótọ́ la yàn, ẹni Ọlọ́run yàn ni, ẹni Ọlọ́run pè ní, àmọ́ kè é farabalẹ̀ láti kẹ́kọ̀ọ́, kò tí ì kẹ́kọ̀ọ́ ń dojú àmì. Zíìlì, ìtara lásán ni Mósè kọ́kọ́ fẹ́ lò ń bò fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́. Ó fẹ́ gbèjà àwọn arákùnrin rẹ̀. Ibi tí ó sì ti ń gbèjà arákùnrin rẹ̀ ló bá ṣàṣìṣe, ẹlẹ́mìí bá tọwọ́ rẹ̀ bọ́, ló bá di wípé ó pa ará ilẹ̀ Íjíbítì kan. Òun sì ń rò wípé òun fẹ́ gbèjà àwọn arákùnrin òun ni, òun sì fẹ́ ṣiṣẹ́ Olúwa ni. Ìtara lọ́pọ̀lọpọ̀ èèyàn fi ń ṣiṣẹ́ Olúwa lónìí. Ẹ rò pé wọ́n ti dọ́lọ́run mà, wọn ò tí ì mọ̀ torí wọn ò tí ì kẹ́kọ̀ọ́. Àyànfẹ́, ṣùgbọ́n nígbà tí àṣírí Mósè táṣírí rẹ̀ fẹ́ tú, tó di wípé ó tún rán àwọn ọmọ Hébérù méjì tó tún ń jà, mọ̀ parákùnrin ni ní tó sì fẹ́ ṣèlàjà láàrin wọn. Nìkan bá sọ pé ta ló fi ọ́ ṣe olórí láàrin wa gan? Àbó fẹ́ pa mí bí o ti para Íjíbítì lánàá ni. Mọ̀ pàṣírí ti fẹ́ túnú torí wípé ìtara ni Mósè fi bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́. Ó kàn gbọ́ ń pa Yahweh ni, ó gbọ́ ń pa Ọlọ́run Ísírẹ́lì ni. Ó ń fúnra rẹ̀ gan ò tí ì gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run wá, kò tí ì kẹ́kọ̀ọ́, kò tí ì dàmà, kò tí ì mọ̀. Ó léwu púpọ̀ fún Kristẹni èyíkéyìí tí ò bá mọ Ọlọ́run o, kó tó di pé ó bẹ́ síta lọ ń ṣiṣẹ́ ìránṣẹ́. Gẹ́gẹ́ bí àkòrí tá à ń bá bọ̀ bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn tá a sọ nípa ewu tí ń bẹ nínú àìkẹ́kọ̀ọ́ Kristi ṣáájú iṣẹ́ ìránṣẹ́. Mósè náà wà lára wọn tó jẹ́ wípé kò tí ì farabalẹ̀. Ó gbọ́ ń pa Yahweh ni, ó gbọ́ ń pa Ọlọ́run ni. Púpọ̀ nínú yín tẹ̀ ń lọ ilé ìjọsìn lónìí, ẹ ṣì gbọ́ ń pa Ọlọ́run ni. Ẹni tí Ọlọ́run ṣe gan ẹ̀ tí ì mọ̀. Olórí àrùn bẹ lára yín bó ti wà lára Mósè ńgbà kan. Àrùn náà ṣe Mósè, ó jẹ́ ó ṣàṣìṣe. Ọ̀pọ̀lọpọ̀ sì ń ṣàṣìṣe lónìí, ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run lórí ìgbé ayé Mósè torí pé Mósè padà dọ́lọ́run mà, Mósè padà mọ Ọlọ́run. Kò sì sẹ́ni tí ń mọ Ọlọ́run tí ìgbé ayé rẹ̀ rí bákan náà o. Ńgbà Mósè padà bọ́ Ọlọ́run pàdé, tí Mósè wá dá Ọlọ́run mọ̀, ìgbé ayé Mósè wá yí padà. Ló bá gbé tara sẹ́gbẹ́ kan. Ìtara tí wàá ní nìsín ó wá jẹ́ ìtara nípa tẹ̀mí, kì í ṣe ìtara nípa tara mọ́. Lẹ́ran ara ò bá ṣáájú Mósè mọ́, lẹ̀mí Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ní darí rẹ̀. Ló bá rí Ọlọ́run bó ṣe yẹ kó rí gan. Ìgbà náà ló tó gbégbé ayé tọ́lọ́run fẹ́ ó gbé. Ìgbà náà ló tó ríṣẹ́ ìránṣẹ́ òun ṣe tààràtààrà. Àmọ́ nígbà tó di wípé ńgbà àkọ́kọ́ tó kàn gbọ́n pa Ọlọ́run lérèfé tí ò tí ì mẹ́ntọ́ Ọlọ́run ṣe gan, iṣẹ́ tá a gbélé lọ́wọ́ gan kò tí ì yé, tó fẹ́ fi ìtara ṣe, tẹ̀mí ẹran ara sì gbé wọ̀ torí kóun ó ṣe. Àṣìṣe ńláńlá ló já sí fún Mósè. Ẹ wá wò ó, ńgbà Mósè wá sá lọ tán, Mósè lọ rèé láyà ó kọjá lọ sọ́dọ̀ ńgbà ló ṣalábàápàdé Jethro àtàwọn ọmọ rẹ̀. Ńbẹ̀ ni Mósè náà ti ń bímọ. Mósè náà sáàfẹ́ aya lọ́hùn. Ṣùgbọ́n ńgbà Ọlọ́run farahàn Mósè, tẹ́ bá rántí nínú ìwé Ẹ́sódù orí 3, tẹ́ bá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1, pápá ń jó ìgbẹ́ òsì run, pápá ń jóná ìgbẹ́ òsì run. Ọjọ́ ń bọ̀ tá a sọ̀rọ̀ lórí àkòrí ọ̀hún tààràtààrà tá a sì kẹ́kọ̀ọ́ ńlá ńbẹ̀. Níbẹ̀ ni Ọlọ́run ti ń fi ara rẹ̀ hàn Mósè, níbi tí Mósè ti gba ìpè gangan nu. Nígbà náà ni Ọlọ́run ti kára rẹ̀ ṣẹ̀ wá ń fi ra rẹ̀ tí ṣẹ̀ wá ń jẹ́rìí ara rẹ̀ fún Mósè. Ìyá rẹ̀ àtàwọn aráalé rẹ̀ ni wọ́n ṣe ń ṣàlàyé fún tẹ́lẹ̀. Àwọn ni wọ́n gbìyànjú láti fi Ọlọ́run hàn, ṣùgbọ́n Mósè gan ò tí ì ní personal encounter. Àyànfẹ́, púpọ̀ nínú ẹ̀yin Kristẹni lónìí tẹ́ ń lọ ilé ìjọsìn ni ò mọ̀ tí ì ṣe encounter kankan, kò mọ̀ tí ì ṣe conviction. Wọ́n ní ìmọ̀ lẹ́sìn ń tẹ̀lé. Ó ní ò jẹ́ kí a mọ̀ yàtọ̀ láàrin yín àti ẹlẹ́sìn. Ó ló fi jẹ́ wípé ìgbé ayé yín náà ò tiẹ̀ wá yàtọ̀ sí àwọn ẹlẹ́sìn. Ìtàn kú wí fún yín náà lẹ́ ń tẹ̀lé. Ẹ̀yin gan pàápàá tí ì wà convinced, tí ì bá Jésù rìn dojú àmì. Ẹ̀yin gan tí ì mẹ́ni tí Jésù ń ṣe.
ẹ kàn bá wọn sọ pé ọmọ Ọlọ́run ni, ǹjẹ́ ẹ tiẹ̀ gbàgbọ́ pé ọmọ Ọlọ́run gan ni, ǹjẹ́ ó dénú rẹ, ǹjẹ́ ó tiẹ̀ lè fi gbogbo àyà rẹ gbogbo ọkàn rẹ wípé ọmọ Ọlọ́run ni Jésù ń ṣe, ǹjẹ́ ó tiẹ̀ lè sọ wípé ní tòótọ́ ó dá Ọlọ́run mọ̀, ǹjẹ́ ìwọ pẹ̀lú ti ní personal encounter pẹ̀lú ẹ̀, ǹjẹ́ o ti ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run, ǹjẹ́ o mẹni tọ́lọ́run ń ṣe báyìí. Ṣùgbọ́n nígbà tí Mósè mẹni tí Ọlọ́run ń ṣe lọ́jọ́ tó bá pàdé, ìgbé ayé rẹ̀ yí padà, pápá ń jóná, ìgbẹ́ ò sì run, ọjọ́ ńlá ni ọjọ́ náà. Mósè wí pé èmi ó yí sí apá kan, n ó sì wo ìran ńlá yìí, ìran tó yí ìgbé ayé Mósè padà ní. Ǹjẹ́ ìwọ náà ti ríran ìjìnlẹ̀ tí yóò yí ayé rẹ padà? Ǹjẹ́ Ọlọ́run ti fara hàn ọ́? Ǹjẹ́ o ti ṣalábàápàdé Jésù? Torí wípé Mósè rò pé ó mọ Ọlọ́run tẹ́lẹ̀ ni, àṣé kò tí ì mọ̀ ọ́. Ṣùgbọ́n lọ́jọ́ tó dọ́lọ́run mọ̀, lọ́jọ́ tó gbóhùn Ọlọ́run, lọ́jọ́ tó kẹ́kọ̀ọ́ dáadáa, ó lórí ọ̀fẹ́ láti ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Ọlọ́run, pẹ̀lú ẹlẹ́dàá rẹ̀. Ọlọ́run sì bá sọ̀rọ̀, ó bá sọ̀rọ̀ ìjìnlẹ̀, ó bá sọ̀rọ̀ àṣírí, májẹ̀mú ńlá ń bẹ láàrin wọn. Ọlọ́run bá sọ̀rọ̀, lọ́jọ́ náà ló dọ́lọ́run mọ̀. Àyànfẹ́, ẹ wá wò ó, nígbà tí Mósè wá mọ Ọlọ́run tán, tí Mósè dá Ọlọ́run mọ̀, ẹ wo ìgbé ayé rẹ̀ bó ti yí padà. Ẹ já lọ sínú ìwé Exodus ẹ̀kọ́ kan la gbé kọjá lákòókò bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn, tẹ́ bá rántí, tí mo pe àkórí rẹ̀ ni pé nígbà tí àwọn ènìyàn rí pé Mósè pẹ́, ẹ rí pé ní ìwé Exodus orí 22 ni Exodus 32 verse 1 láti mú àkórí ọ̀hún wá. Ṣùgbọ́n lélẹ́yìí tá à ń sọ̀rọ̀ lé lórí, ẹ já lọ sí Exodus orí 22 kí a wá wò láti ẹsẹ̀ 10 sí ẹsẹ̀ 14 kẹ́ráyè mọ̀ wípé ìgbé ayé tí Mósè ń gbé tẹ́lẹ̀ nígbà tí kò tí ì mọ Ọlọ́run, tó kàn gbọ́n pa Ọlọ́run ni, àti nígbà tó jẹ́ wípé ó ti wá dọ́lọ́run mọ̀ tìkára rẹ̀, tó ti kú òun bébì. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́lọ́run retí pé kẹ́ kú ò ní ipò baby Christian. Púpọ̀ nínú yín 20 ọdún 30 ọdún ẹ ti lò nílé ìjọsìn, àmọ́ wàrà náà lẹ sì lè gbà, tí ì lè gbòkèlè. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ kẹ́ kú òun kórìíta yẹn, ó sì fẹ́ kẹ́ bọ́ sí ìkórìíta yẹn tó dọ́lọ́run mọ̀ báyìí. Ó fẹ́ kẹ́yìn náà ó lè gba òkèlè, ó fẹ́ kẹ́yìn náà lè gba oúnjẹ tó le. Ǹjẹ́ ara yín lè gbà báyìí? Ǹjẹ́ inú yín lè gbà? Ṣé tó ní wàásù bá wàásù fún yín tọ́rọ̀ rẹ̀ lé nílé ìjọsìn, ṣẹ́yìn alàgbà yìí kọ́ lẹ̀ ń padà sọ wípé ẹja transfer rẹ̀ kò ń bí ọ̀rọ̀ rẹ̀ tiẹ̀ ti le jù, ẹ lè gba ọ̀rọ̀ ọ̀hún torí wípé ẹ ṣetán láti ṣàtúnṣe, torí ìwà àgàbàgebè ọwọ́ yín gan òfin yín láàyè lẹ̀, ẹ fẹ́ jẹ́ ó ṣiṣẹ́ tọ́lọ́run ràn, ṣebí ṣe lẹ̀ ń dìtẹ̀ sí torí wípé ẹ̀ ń rá kò ní, wọ́n sì fi yín joyè alàgbà, wọ́n fi yín joyè díákónì. Ọ̀pọ̀lọpọ̀ yín gan lẹ sọ wípé ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n wàrà lẹ lè gbà, ẹ lè gbòkèlè, ẹ lè gbóúnjẹ tó le, ẹ fẹ́ wà lójú kan náà, ẹ ń rá kò ní, ẹ ti ẹ gbìyànjú pẹ́yìn náà fẹ́ rìn, ẹ fẹ́ ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run nítorí wípé ẹlẹ́sìn lásán ni yín, olórí àrùn sì ń bẹ lára yín. Ó di ọjọ́ tí a bá wò yìí sàn, ọjọ́ tí ẹ bá pàdé Ọlọ́run, lọ́jọ́ tẹ bá dọ́lọ́run mọ̀, lọ́jọ́ náà àìsàn náà yóò tó fi yín lẹ̀. Ẹ wá máa wo Ọlọ́run ní ìdúnàdúrà kan pẹ̀lú Mósè ní àyín, ìdánwò ńlá la gbé ka iwájú Mósè láti mọ̀ wípé ṣó tiẹ̀ ti dá mi mọ̀. Ṣé mọ̀ pé Ọlọ́run ló mọ ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo, Ọlọ́run tó mọ ìparí ṣáájú ìbẹ̀rẹ̀, Ọlọ́run tó mọ̀ gbé ayé tẹ́mi pẹ̀lú rẹ̀ ó gbé, Ọlọ́run arínúróde, olùmọ̀ràn ọkàn, ó kúkú mọ ẹni tẹ́nì kọ̀ọ̀kan wá ń ṣe, ó mọ tẹ́ ń rò lọ́wọ́lọ́wọ́, ó mọ tẹ́mi náà rò. Ẹ wá wò ó, wá bá Mósè pàdé, ó gbé ìdánwò ńlá kan wájú rẹ̀, ẹ̀záàmù ńlá rèé o fún Mósè. Ẹja máa wá wò ó bóyá Mósè yóò páàsì ni tàbí yóò fẹ́ẹ̀lì ni. Ṣé mọ̀ wípé nígbà tó bẹ̀rẹ̀ pẹ̀lú ìtara ẹran ara, nígbà tó kọ́kọ́ rò pé òun fẹ́ ṣiṣẹ́ Olúwa, ṣùgbọ́n tí ò tí ì ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run, ẹ rí wípé Mósè kùnà, ó ṣàṣìṣe ńlá, ẹ̀mí tọwọ́ rẹ̀ bọ́. Ní ìsinyìí Ọlọ́run wá fẹ́ dán wò nígbà tó ti wá dọ́lọ́run mọ̀ báyìí, tọ́lọ́run ti bá a nímọ̀jẹ̀mú, tọ́lọ́run ti bá a sọ̀rọ̀, tọ́lọ́run ti fira rẹ̀ hàn, tó ti jọ ń sọ̀rọ̀, tóun sì ti gbà wípé oníṣẹ́ Olúwa lòun, tóun náà sì ti gbà wípé ìránṣẹ́ Ọlọ́run lòun. Ọlọ́run wá bá a ní ìdúnàdúrà, Ọlọ́run wá bá a géèmù pẹ̀lú rẹ̀, Ọlọ́run ṣe ẹ̀záàmù ńlá kan fún Mósè. Ẹ já wò bóyá Mósè tiẹ̀ bóyá ó pàṣẹ ẹ̀záàmù yìí. Ẹ já wò nínú ìwé Exodus orí 22 ní ẹsẹ̀ 10 sí ẹsẹ̀ 14. Ẹ máa gbọ́n tí Ọlọ́run wí fún Mósè o. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 9 kó lè yé yín. Olúwa sì wí fún Mósè pé èmi ti rí àwọn ènìyàn yìí, sì kíyèsí Ọlọ́run líle ènìyàn ni. Ní ẹsẹ̀ 10, ǹjẹ́ ní ìsinsìnyí jọ̀wọ́ mi jẹ́ kí ìbínú mi kí ó gbóná sí wọn, kí wọn kí ó lè pa wọ́n run, èmi ó sì sọ ọ́ di orílẹ̀-èdè ńlá. Àyànfẹ́, Ọlọ́run ni ó ń sọ̀rọ̀ ní àyín ní kété tí àwọn ọmọ Ísírẹ́lì tasẹ̀ àgẹ̀rẹ̀ nígbà Mósè lọ orí òkè. Torí wọn mo sọ fún yín lórí lábẹ́ àkòrí nígbà tí àwọn ènìyàn rí pé Mósè pẹ́, mo nítorí wọn ni Mósè ṣe gorí òkè lọ, tí Mósè gbààwẹ̀ 40 ọ̀sán àti 40 òru, tí ṣùgbọ́n táwọn ń jẹ ọ̀sán, Ísírẹ́lì ń tiwọn, àwọn ń ṣe tó wù wọ́n ni, gbogbo tí Mósè ń ṣe yẹn ò kàn wọ́n. Nígbà Mósè padà dé,
pẹ̀lú ìwé òfin nígbà tí ó fi sọ̀kalẹ̀ Mósè àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ti yàgò fún Ọlọ́run, wọ́n ti kúrò lẹ́yìn Ọlọ́run, wọ́n sì ti ń bọ ẹgbọ̀rọ̀ màlúù tiwọn. Àwọn ti ń sọ wípé Áárónì àwa ò lè dúró de Mósè mọ́, Ọlọ́run míì ló kù tá fẹ́ máa sìn, torí àwọn kúkú dọ́lọ́run wọn mọ̀ tẹ́lẹ̀ rí. Wọ́n sáré pé Ọlọ́run yẹn ń ṣiṣẹ́ ìyanu láàrin wọn ni. Ńgbà wọn bá nílò oúnjẹ ń fún wọn, ó kó wọn jáde kúrò lóko ẹrú, ó mú wọn la òkun pupa já. Wọn ò tí ì dàmọ̀, wọn ò mọ Ọlọ́run ọ̀hún. Ó nira fún wọn láti tẹ̀lé Ọlọ́run ọ̀hún lẹ́yìn. Àwọn ẹlẹ́sìn ni wọ́n, àwọn sáà wá nǹkan táwọn fẹ́ sìn. Púpọ̀ nù yín ẹlẹ́sìn ni yín, ẹ máa ń lọ church, ẹ̀sìn lẹ lọ ń ṣe ń bẹ̀. Kádùá yín ó gbà lẹ́ ń bá a lọ. Ntẹ́ fẹ́ gbà lọ́wọ́ Jésù lẹ torí ẹ̀ ń tẹ̀lé Jésù. Kìí ṣe pé ẹ fẹ́ràn Jésù, kìí ṣe pé ẹ fẹ́ràn ọkàn yín, kìí ṣe pé ẹ fẹ́ déjọba ọ̀run lẹ ṣe ń lọ, ṣùgbọ́n kí Jésù ó lè kọ́lé fún yín, kó lè ra mọ́tò fún yín. Tó bá wá kọ̀ tí ó tètè ṣe, lẹ́ẹ̀bà gboko Ọlọ́run míì lọ, lẹ́ẹ̀bà sọ wípé ti Jésù yìí àwa àlè ní sùúrù fún púpọ̀, ó dàbí ẹni pé tiẹ̀ ti fẹ́ pẹ́ jù, kò tètè dá wa lóhùn, já wá Ọlọ́run míì tó lè tètè bá wa ṣe ní kíákíá. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ yín rí pẹ̀lú àwọn ọmọ Ísírẹ́lì níbí. Òun ni Ọlọ́run ṣe wá bínú sí wọn. Ọlọ́run wá pe Mósè pé Ọlọ́run líle làwọn èèyàn wọ̀nyí, àwọn eléyìí ò dá mi mọ̀, àwọn eléyìí ò ṣetán láti tẹ̀lé mi. Wò jẹ́ n kúkú fi ìbínú mi pa wọ́n run, jẹ́ n pa wọ́n rẹ́ ní ẹsẹ̀ kan. Ǹjẹ́ ní ìsinsìnyí jọ̀wọ́ mi jẹ́ kí ìbínú mi kí ó gbóná sí wọn, kí èmi kí ó lè pa wọ́n run, èmi ó sì sọ ìwọ di orílẹ̀-èdè ńlá. Ọlọ́run wá bá gẹ́yìn pẹ̀lú Mósè. Wò yá pa Ísírẹ́lì run, gbogbo àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí, àwọn ìran wọ̀nyí, yá pa wọ́n run, èmi ó wá sọ ìwọ nìkan di orílẹ̀-èdè ńlá. Ọ̀pọ̀lọpọ̀ yín tó bá tẹpera yín ní wòlíì lónìí, tẹpera yín ní ìránṣẹ́ Ọlọ́run, tó bá jẹ́ pé ẹ̀yin lọ́lọ́run bá sọ̀rọ̀ yìí, kí ni ìdáhùn yín? Pé àwọn ọmọ ọjọ́ yín Ọlọ́run líle ni wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ wọn gan lẹ́kúkú ti fèpè bàláyé jẹ́. Lẹ́sọ̀ fún wọn wípé wòlíì lẹ́yìn o, ẹ̀yin kì í ṣe pásítọ̀ o, ẹ̀yin ò kì í ṣe ajínrere o, àwọn ẹ̀yin náà máa ń bá àwọn èèyàn tán. Wòlíì lẹ́yìn o, ẹ lè gbé ẹnikẹ́ni ré, ẹ lè gbé ẹnikẹ́ni ṣépè, ẹ ti fèpè bà án láyé jẹ́. Ní tẹ́ fẹ́ gbà lọ́wọ́ wọn náà lẹ ṣe ń pè wọ́n síbi inú ìpéjọpọ̀ àdúrà yín, ẹ̀ ń gbà tọwọ́ wọn ni, ẹ fi Jésù hàn wọ́n. Tó bá jẹ́ yín ni Mósè, kí ni ìdáhùn yín? Ṣùgbọ́n ẹ já wo ìdáhùn Mósè o, káwò bóyá ó pass exam àbí ó pass rẹ̀. Ní ẹsẹ̀ 11, Mósè sì bẹ Olúwa Ọlọ́run rẹ̀, ó sì wí pé Olúwa, èé ti ṣe tí ìbínú rẹ fi gbóná sí àwọn ènìyàn rẹ̀, tí ìwọ fi ipá ńlá àti ọwọ́ agbára rẹ mú láti ilẹ̀ Íjíbítì jáde wá. Ẹsẹ̀ 12, nítorí kí ni àwọn ará Íjíbítì yóò ṣe sọ wípé nítorí ibi ni ó ṣe mú wọn jáde láti pa wọ́n lórí òkè àti láti run wọ́n kúrò lórí ilẹ̀. Yí padà kúrò nínú ìbínú rẹ tí ó múná, kí o sì yí ọkàn padà níbi tí ní ti ibi yìí sí àwọn ènìyàn rẹ. Rántí Ábúráhámù, Ísákì àti Ísírẹ́lì àwọn ìránṣẹ́ rẹ, ẹni tí ìwọ fi ara rẹ búra fún, bí tí ìwọ sì wí fún wọn pé èmi ó mú irú ọmọ yín bí sí bí ìràwọ̀ ọ̀run, àti gbogbo ilẹ̀ náà tí mo ti sọ ní irú ọmọ yín ni èmi ó fi fún wọn, ó sì jogún rẹ̀ láéláé. Ẹ máa gbọ́ ní ẹsẹ̀ 14 o, òun ni Olúwa sì yí ọkàn padà ní ti ibi náà tí ó ti sọ pé òun ó ṣe sí àwọn ènìyàn rẹ̀. Mósè bẹ̀bẹ̀, Ọlọ́run bá gẹ́yìn pẹ̀lú ẹ̀ pé wò jẹ́ àpá àwọn ọmọ Ísírẹ́lì irun, àwọn tó torí ẹ̀ lọ gba àwẹ̀ 40 ọ̀sán àti 40 òru. Tó bá jẹ́wọ́ ó bínú, tó bá jẹ́wọ́ ó fèpè bà án láyé jẹ́. Ṣùgbọ́n wo ìgbé ayé Mósè tó ti fìgbà kan pé nìkan ò gbọ́ràn, bí ó ti ń bá wí ló ti lù ú pa. Ṣùgbọ́n ọjọ́ tó bọ́lọ̀ ń pàdé orí wíwé rárá, orí bíbẹ́ kọ́ lòògùn orí fífọ́. Ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí ò ṣe kó ronú pìwàdà. Òye Ọlọ́run ti wá yé Mósè lọ́jọ́ tó bá Mósè, nígbà tí Mósè bọ́lọ̀ ń pàdé, àtìgbà tí Mósè ti dọ́lọ̀ mọ̀ láyé rẹ̀ ti yí padà. Ó pass exam wọn excellently. Ó bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run, má sọ èmi dorílẹ̀-èdè ńlá torí pé o fẹ́ pa Ísírẹ́lì, má pa àwọn ọ̀run kò sọ mí dorílẹ̀-èdè ńlá. Kí wá ní kí ló kù? Rántí májẹ̀mú rẹ̀, rántí àwọn ohun tó ti sọ, rántí wípé àwọn ènìyàn rẹ̀ ni ó dáríjì wọn ni. Tó bá jẹ́ àwọn wòlíì sísìyí, wọ́n sọ wípé bó bá lè rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀, kí wọ́n sáà di ènìyàn ńlá. Rántí ọba Ẹsẹkáyà, tọ́lọ́run sọ wípé òun ó béèrè ẹ̀ṣẹ̀ òun lórí àwọn ọmọ rẹ̀ tó ló dáa bẹ́ẹ̀, tí ò bá ti béèrè lórí òun. Púpọ̀ nínú yín lẹ dàbí ọba Ẹsẹkáyà lónìí. Tó bá jẹ́ yín ni Mósè, ǹjẹ́ ẹ̀yin ṣé ẹ lè bẹ̀bẹ̀, ṣé ẹ lè pass exam tọ́lọ́run béèrè yìí? Ẹ wá jẹ́ kí a lọ sí ẹsẹ̀ 21 láti wo bí bàbá yìí ṣe wá pass exam ọ̀hún pátápátá, ìyún Mósè. A wá rí yàtọ̀ nígbà tí ò tí ì mọ Ọlọ́run àti nígbà tó mọ Ọlọ́run. A rí wípé nígbà tí ò mọ Ọlọ́run, olórí àrùn ń bẹ lára rẹ̀, ṣùgbọ́n nígbà tó dọ́lọ́run mọ̀, ẹ rí wípé ẹni tó yege ni, ẹni tó pé ni, ẹni tó jẹ́ wípé àìsàn kúrò lára rẹ̀ pátápátá, tó sì borí olórí àrùn tí ń bá a jà. Ẹ máa gbọ́ ní ẹsẹ̀ 21. Mósè sì padà tọ̀ Olúwa lọ, ó sì wí pé àwọn ènìyàn wọ̀nyí ti dá ẹ̀ṣẹ̀ ńlá, wọ́n sì dá òrìṣà wúrà fún ara wọn.
ní ìsinsìnyí bí ìwọ bá dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n bí bẹ́ẹ̀ sì kọ́ ẹ máa gbọ́ bó ṣe bẹ̀bẹ̀ sọ́lọ́run o ní ìsinsìnyí bí ìwọ bá dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n bí bẹ́ẹ̀ sì kọ́ èmi bẹ̀ ọ́ pa mí rẹ́ kúrò nínú ìwé rẹ tí ìwọ ti kọ. Ẹ máa gbọ́ Mósè fi ẹ̀mí rẹ̀ lélẹ̀. Mósè ṣetán láti fi ẹ̀mí rẹ̀ ṣètùtù. Ẹ máa gbọ́ ní ẹsẹ̀ 23 ó ní Olúwa sì wí fún Mósè pé ẹnikẹ́ni tí ó ṣẹ̀ mí òun ni èmi ó parẹ́ kúrò nínú ìwé mi. Mósè ṣetán láti fi ẹ̀jẹ̀ oh my God ó gbé ìgbé ayé tí ó ṣetán láti gbé ìgbé ayé Kristi. Ní tí à ń pè ní Kristẹni nìyẹn o. Àwọn tí ó mọ Ọlọ́run nìyẹn o. Wọ́n gbégbé ayé wọn bíi Kristi. Mósè ṣetán láti fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ torí àwọn ọmọ Ísírẹ́lì. Ó ṣetán láti sọ lé ológo pa orúkọ mi rẹ́ kúrò nínú ìwé rẹ̀. Oh my God. Mósè bẹ̀bẹ̀ wípé ní ìsìn bí ìwọ bó bá máa dáríjì wọ́n bá mi dáríjì wọ́n tó bá sì jẹ́ wípé ò fẹ́ dáríjì wọ́n ni mo ṣetán láti fi ẹ̀mí tèmi lẹ̀ ẹ máa gbọ́ ó ní bí bẹ́ẹ̀ kọ́ pa mí rẹ́ kúrò nínú ìwé rẹ̀ tí ìwọ ti kọ. Nínú tí Ọlọ́run ti kọ ń pa Mósè ṣetán pé kí Ọlọ́run kí ó pa òun rẹ́ kúrò nínú ìwé rẹ̀ ṣùgbọ́n kìkì kó sáà dá Ísírẹ́lì sí. Mélòó nínú ẹ̀yin ènìyàn tẹ́ pera yín lóníṣẹ́ Olúwa lónìí ló lè ṣe bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ bá tí ìgbégbé ayé yín dé ìkòríta tí Mósè gbé yìí á jẹ́ pé ẹ̀ tí ìdọ́lọ́run mà. Èyí àwọn tí ó mọ Ọlọ́run nìkan ni wọ́n lè gbé ìgbésẹ̀ yìí. Mo wí fún yín wípé àìmọ̀ Ọlọ́run olórí àrùn. Olórí àrùn tí ń ja púpọ̀ àwọn Kristẹni lónìí kí wọ́n sọ pé gbogbo Kristẹni àwọn tí wọ́n pera wọn ní Kristẹni ó ní àìmọ̀ Ọlọ́run. Ẹ̀sìn ni wọ́n ń ṣe wọn ò mọ Ọlọ́run wọn ò dá Ọlọ́run mọ̀ ṣùgbọ́n wọn a máa ṣẹ̀sìn wọn a máa gbé ẹ̀sìn ró. Àyànfẹ́ ẹ gbọ́dọ̀ rí eléyìí lónìí. Eléyìí sì gbọ́dọ̀ jẹ́ ìpèníjà ńlá fún wa wípé nígbà tí Mósè kò tí ì mọ Ọlọ́run àti ìgbà tí ó mọ Ọlọ́run. Ẹ wá já padà sínú ìwé Iṣẹ́ Àpọ́stélì ọ̀hún the book of Act of Apostles tó sọ fún wa wípé ìgbà ìmọ̀ ni Ọlọ́run yóò fò dá o ṣùgbọ́n ní ìsinsìnyí yóò pè wá sí àjọ tó ní ìrònú. Tó bá wá di ọ̀sẹ̀ tó ń bọ̀ á lórí ọ̀fẹ́ láti dé ibi tí mo sọ fún wa lẹ́ẹ̀kan torí àkókò ti tún kó mi ń papá mára báyìí àkókò ti kó mi ń papá mára torí púpọ̀ nínú yín ló jẹ́ wípé ẹ̀sìn lẹ́ ń ṣe ẹ̀dá Ọlọ́run mà. ẹ jẹ́ n kí a lè fún ní ẹsẹ̀ 30 ó ní pẹ̀lú ìgbà ìmọ̀ yìí ni Ọlọ́run ti fojú fò dá ṣùgbọ́n ní ìsinsìnyí yóò pàṣẹ fún gbogbo ènìyàn níbi gbogbo láti ronú pìwàdà. Ọlọ́run fẹ́ kí o ronú pìwàdà. Ìwọ tó o mọ̀ ṣùgbọ́n tó ń pòsì pé o mọ̀ ìwọ tó rò pé o mọ Ọlọ́run ṣùgbọ́n táàrí ìgbé ayé Ọlọ́run nínú rẹ táàrí ìwà Ọlọ́run nínú rẹ táàrí ìṣesí Ọlọ́run nínú rẹ bó la tẹ̀ tí mẹni tí ó mọ Ọlọ́run. Ǹjẹ́ ìmúra rẹ ǹjẹ́ ìwà rẹ ìṣesí rẹ ọ̀rọ̀ ẹnu rẹ ìgbé ayé rẹ ṣé láti ọwọ́ ẹ̀mí mímọ́ wá ni? Ìwé Róòmù orí 9 ẹsẹ̀ 14 sọ wípé iye àwọn tí a ti ọwọ́ ẹ̀mí ṣamọ̀nà fún iye wọn náà ni ọmọ Ọlọ́run. Iye àwọn tí à ń ti ọwọ́ ẹ̀mí mọ́ Ọlọ́run ṣamọ̀nà fún àwọn náà ni ọmọ Ọlọ́run. Jẹ́ ọmọ Ọlọ́run ni ọ́. Tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ á tẹ̀síwájú lápá abẹ àìmọ̀ Ọlọ́run olórí àrùn bó la ṣe mọ àwọn tó mọ Ọlọ́run. A ti rí ìgbé ayé Mósè lónìí a rí nígbà tí ò tí ì dọ́lọ́run mà tó jẹ́ wípé wọ́n kàn ń sọ̀rọ̀ Ọlọ́run fún ó gbọ́ nípa Ọlọ́run ni ṣùgbọ́n òun fún ara rẹ̀ kò tí ì dámọ̀ àti yàtọ̀ tí ó wà ńgbà tóun gan tìkára rẹ̀ wá dọ́lọ́run mà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ pápá ń jó iná ìgbẹ́ òsì run lẹ́yìn ìgbà tó dọ́lọ́run mà àwa rí ìgbé ayé rẹ̀ a rí ìpòǹgbẹ rẹ̀ a rí ìhùwàsí rẹ̀ ìṣesí rẹ̀ ìfẹ́ rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ayọ̀ rẹ̀ sí Ọlọ́run àti sí àwọn ènìyàn. Àlàáfíà ní fún ọkàn rẹ àyànfẹ́. Àlàáfíà Jésù Kristi kó máa bá ọ gbé. Bí o bá ṣetán láti mọ Ọlọ́run yìí bí o bá ṣetán láti jáde kúrò nínú àìsàn olórí àìsàn tí à ń pè ní àìmọ̀ Ọlọ́run fi ọwọ́ rẹ sókàn àyà rẹ sọ pé Jésù Olúwa mo ti tún gbọ́rọ̀ rẹ lónìí. Mo ṣe pé mo mọ̀ ọ́ tẹ́lẹ̀ ni mo lérò pé mo mọ̀ ọ́ ni ṣùgbọ́n lónìí báyìí mo ti ríra mi mo rí wípé mo ṣẹ̀ṣẹ̀ ń dá ọ mọ̀ báyìí ni. Gbá ọkàn mi là sọ ọkàn mi di mímọ́ fún mi ní ẹ̀mí mímọ́ rẹ̀ dárí gbogbo àwọn àìṣedédé mi jì mí. Jésù fi ara rẹ̀ hàn mí. Ọlọ́run mo fẹ́ mọ̀. Jésù ló lè fọlọ́run hàn ọ́. Sọ pé Jésù fi bàbá rẹ̀ hàn mí. Jésù ọmọ Ọlọ́run fi Ọlọ́run hàn fún mi. Jẹ́ ń dọ́lọ́run mọ̀. Wò mí sàn nínú àìsàn àìmọ̀ Ọlọ́run yìí tí ń ṣe olórí àrùn. Gbà mí là lónìí èmi yóò sì là. Kọrúkọ mi sínú ìwé ìyè kí o sì sọ mí di ọmọ Ọlọ́run ní orúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Bó bá rádùá yẹn gbà mo kí ẹ kú oríire. Àdúrà mi ni wípé ìgbàlà ní tòótọ́ kó wọlé tọ̀ wá. Kọ́lọ́run kó gbọ́kàn rẹ là kó sọ ọkàn rẹ di mímọ́ kó sì fún ọ ní
ẹ̀mí mímọ́ rẹ̀. Títí di ọjọ́ mẹ́jọ tá lórí ọ̀fẹ́ láti máa tún pàdé lórí ètò yín ètò wa. À ń fi àkókò yìí ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí a jọ mú ètò tòní wá. A dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìkànnì KAFTAN TV Yorùbá. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń pè wá lẹ́yìn ètò àti gbogbo àwọn àlejò tí a máa ń gbé wá. Bí ẹ bá lóhunkóhun láti béèrè lọ́wọ́ mi lẹ́yìn ètò, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tó ń lọ lójú móhùnmáwòrán 08030778593 náà ni kí ẹ pè sí. Bó sì jẹ́ lórí WhatsApp náà, ohunkóhun tí ẹ bá fẹ́ pè wá fún, bóyá fún àdúrà ni, bóyá fún àmọ̀ràn ni, tàbí fún àkíyèsí kan tí ẹ fẹ́ pè wá sí, ẹ pè mí lọ́gán náà ni wọ́n sì dá yín lóhùn. Títí di ọjọ́ mẹ́jọ tá lórí ọ̀fẹ́ láti tún máa pàdé lórí ètò yín ètò wa kú ọjọ́ ìsinmi. Orúkọ mi ò yí padà, Ajihinrere Benjamin Olúwawàlẹ́yìn mi, Akinyeye ló kọ tèmi jẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí bẹ́ẹ̀ ni Olúwa Akinyeye. Títí dìgbà náà mo kó yín sábẹ́ oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé kó máa bá wa wọlé láti ìsìn lọ àti títí láéláé. Àmín.